Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tẹ̀sí mo wà. This is DJ Naija TV. Don't forget to subscribe, like and share. Ó tún ti wá tẹ̀ báyìí o, ẹ̀yin tèmi. Láàrin Taye Currency, Pasuma àti àwọn fans ti wá, wọ́n ti wá yarí pátápátá. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ ibi tí Taye Currency ti kọ́kọ́ sọ̀rọ̀ náà. Ká tó wá bọ́ sórí àwọn fans. Ẹ jọ̀ọ́, ẹ listen sí Taye Currency. O ò lè máa fi kó Pasuma ẹ̀ ń tà mí o. Wọ́n tó bá jẹ́ sẹ́ẹ̀tì tó bá gara sí mi. Ojú Pasuma tí ń sọ yìí. Mò ń pọ́ Pasuma bí ìgbègbè lẹ́yìn Pasuma, ìlú lẹ́yìn Pasuma. Àwa lápọ̀n ní ìlú tiwa ni. Ẹ tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Pasuma jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́. Èmi ló jiyàn pé Pasuma ṣe bàbá ẹ̀ tí a máa take care for granted. Ẹ jọ̀ọ́, ta ló máa bá wa settle ọ̀rọ̀ yìí báyìí sí? Àwọn fans Paso ti ní Paso disappoint àwọn òbí lèpo lè gbẹ̀bẹ̀ yẹn just nínú hotel just by hugging and sitting down next to each other. Ta ló máa bá a dá sílé ibà? Ẹ jọ̀ọ́, ẹ wá gbọ́ nǹkan táwọn fans Paso sọ pátápátá wọ́n yarí kanlẹ̀. Yomes, kí ló dé tó jí ń kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Mo ti observe látàárọ̀. Paso disappoint me for the first time. Okay. Paso ó disappoint me. Wọ́n gbé Taye Currency lọ bá Paso ló tẹ̀. Láyé disappoint me. Paso rẹ̀ jẹ́ kó wọlé. Tí ẹ kọ́kọ́ fara pẹ́ bá wọlé kò tiẹ̀ sáyé báyìí kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ mi tẹ̀ lórí mi rẹ́ni. Kọ́kọ́ lágò mọ́lẹ̀. Kò tiẹ̀ lé ọ̀gẹ́ mẹ́kà lọ wà. Tó bá ti gbé. Ṣé o pé tó bá yẹ kó wá kọ́kọ́ máa bẹ̀ pé Paso ní sùúrù jẹ́ kó wọlé jẹ́ báyìí. Àkọ́kọ́ mọ̀kọ́ tó ń ṣe lọ́rùn. Ẹ tó ní kó dọ̀bálẹ̀ tó ń ṣe yàmàyàmá. Ẹbí ń ṣe yàmàyàmá nù bẹ̀ yẹn. Paso ń ṣe bí. Ó tún fi too big ṣe ẹni tó gbẹ lẹ́yìn. Àní Paso ń ṣe bí ọmọ Mushin mọ́. Paso ń ṣe bí ọmọ Mushin, onímúṣe àjínà, onímúṣe ànádòru, òrùṣẹṣẹ ní ìbà, ọ̀dáṣọfẹ́ ní ọ̀dáṣọfẹ́ gúngún, ẹ̀kúkú bí ire. Paso ọmọ létí ń dàn Paso bó ṣe ń ṣe. Paso wá ń wò báyìí. Báwa sí. Ẹ ń ṣe báyìí tó mi ò gbé. Ó ní kó dọ̀bálẹ̀ kò lè dọ̀bálẹ̀, ó ká mi ní ṣangan. Ẹ ti mọ tó ti wá múnú bí mi ni. Paso tó wá ní ẹ̀yin fans Taye Currency ẹ má bínú. Àwọn ta ni fans. Ìyẹn gan mo gbọ́ bá mo ní akíní bàbá ṣe. Ẹ ṣáà mọ̀ káwọn ọmọ Ìbàdàn a máa ń burú. Sáwọn ọmọ Mushin wọ́n máa jiná báwa sí ọmọ ilé tẹ́ ń gbé yẹn ẹ ti Mushin fita báwa sí. Ẹ fún Taye Currency àṣìwò jẹ́ ń sọ fún ẹ Taye Currency jẹ́ ń sọ fún ẹ. Sórí tó bá rẹ̀ ìjà títí ẹ gbẹ́ làwọn máa wá jí ẹ. Jáṣẹ́ bẹ̀rẹ̀ ni. Òun ló ń pè ní Mushin, onímúṣe ànádòru. Ọ̀rọ̀. Tó bá ti sùn tó ti rẹ̀ jẹ́ là ń ṣẹ̀ṣẹ̀ máa wá jí ẹ. Ọmọ jí ẹ níbi tó sùn. Sórí gbogbo ẹ̀ ń ṣe mẹ́ka ẹ̀ ń ṣe prank ni o. On prank wa ni. On prank wa ni. O máa wá dọ̀bálẹ̀ gangan lẹ́kọ̀ọ́lé. O máa lóyà fọmọ Mushin. Ẹ ń ṣe settlement prank. Ń ṣe prank ni. Prank settlement. Èyí tẹ́jọ́ ń ṣe yẹn. Ẹ̀ ń tanra àjẹsẹ̀ bẹ̀rẹ̀. Àwa wà á má pàṣẹ wá jí ẹ ni. Ọ̀rọ̀ yá bí mi ta ló máa bá wa settle ẹ̀ báyìí? Wọ́n ní wọ́n ti gbà tó bá rẹ Táyé o. Ìgbà yẹn làwọn ṣẹ̀ máa bẹ̀rẹ̀ o. Ẹ jọ̀ọ́, ẹ tó máa bá wa settle ìjà yẹn àti ìbámu báyìí. Àwọn tó níjà gangan ní àwọn ń ṣeré ni. Àwọn tó jẹ́ fans ní àwọn ò ní gbà. See you next time.